ẹ̀yin ará Ògbómọ̀ṣọ́, ẹ̀yin ọ̀ǹtọ̀kùlú Ògbómọ̀ṣọ́, ẹ̀yin aṣíwájú Ògbómọ̀ṣọ́, kí ló dé tẹ́ ẹ rí òtítọ́ ńlẹ̀ tí ẹ ò lè ṣe. torí ayé lára ṣoore fún wa gbórúkọ Ọlọ́run tóbi. ẹ bá ti kọ́ mọ́sálásí lórúkọ ẹnìkan ẹ fi mọ́sálásí yẹn lẹ̀ pẹ̀lú Ọlọ́run àti àwọn jọmọ́. gbogbo tí Ànábì Muhammad tó kọ pé wọ́n fi yan ìmáàmù kò sí orúkọ ìdílé nú ẹ̀ o. Òkodoro Yorùbá tẹlifíṣàn. ẹ káàárọ̀ ẹ káàsán ẹ káalẹ́ ní ibi gbogbo tí ẹ ti ń wò wá. Ìkànnì Òkodoro Yorùbá tẹlifíṣàn ibẹ̀ gangan náà ni ẹ já sí. Abẹ̀yìn arọ̀yìn pé bí ẹ ṣe ń bá wa wo àwọn fọ́nrán yìí ẹ máa bá wa subscribe sórí YouTube àkáǹtì wa, Facebook àkáǹtì wa àti TikTok àkáǹtì wa tó fi dórí Instagram ká ẹ lè máa rí àwọn fọ́nrán tí ó bá ń jáde kẹ́ ẹ sì tan notification button sílẹ̀. Lágbára Ọlọ́run bá ojútọ̀ fún wa kò ní fọ́, etí tí ẹ fi ń gbọ́ wa kò ní di. Ẹ má sì gbàgbé láti bá a like kẹ́ ẹ sì bá a share àwọn fọ́nrán yìí. Ẹ ṣe bí ẹ ṣe ń tẹ̀lé wa lórí ọ̀rọ̀ ìmáàmù Ògbómọ̀ṣọ́. Òun náà ni a ṣì wà, òun náà ni a sì ń tẹ̀síwájú lórí ẹ̀. Torí ẹni tó bá jẹ́ olódodo àwọn èèyàn gbọ́dọ̀ tẹ̀lé lẹ́yìn. A ò ṣe kínní nítorí owó tàbí nítorí pé ká lè rí rìwọ́ọ̀dù kankan nú ẹ̀, ṣùgbọ́n a nígbàgbọ́ pé Ọlọ́run yóò rìwọ́ọ̀dù wa. Gbogbo ẹ̀yin tí ẹ̀ máa wò fọ́nrán ẹ̀ máa bá a pín kó délé kó dóko kó tẹ àwọn tó yẹ kó tẹ̀ ní ara kẹsì bá wa táàgì wọn. Ẹ bá a pín fọ́nrán ìtòrí WhatsApp status yín àti àwọn broadcast list yín, kò ní bàjẹ́ fún yín ní àpapọ̀. Mo rí fọ́nrán kan ní àná, òun ló mú mi jáde wá láti wá sọ̀rọ̀ lórí fọ́nrán yẹn. Ṣé ẹ mọ̀ pé tàbárí tàbí tí a ò bá gbọ́ a ní lè sọ lórí ẹ̀, torí Bíbélì ní ká wádìí ohun gbogbo dájúdájú ká wá fi ìdí òtítọ́ múlẹ̀, torí pé olótìtọ́ ẹni tó ṣe é fọkàn tán ẹni tó ṣe é tẹ̀lé òun ni à ń tẹ̀lé, tí ń ṣe Ṣéhù Tọ́líà ṣífù máàmù àgbà fún gbogbo ilẹ̀ Ògbómọ̀ṣọ́ Ayílára second. A sì kí bàbá wa ọba Ghandi Orúmọ gẹ́gẹ́ kẹta ọba Ọláòyè kádé kó pẹ́ lórí, kí bàtà kó pẹ́ lẹ́sẹ̀, kí ẹṣin ọba kó jókòó pẹ́. Lágbára Ọlọ́run ọba ìlú Ògbómọ̀ṣọ́ kò ní bàjẹ́. Fọ́nrán tí a rí náà ni pé mo rí àáfàá kan tí wọ́n wà ní mọ́ṣáláṣí pẹ̀lú ìmáàmù Ògbómọ̀ṣọ́ Central Mosque. Wọ́n wá sọ̀rọ̀, ọ̀rọ̀ tí wọ́n sọ yẹn ó múnú mi dùn gidigidi, torí pé àwọn tí ó bá mọ òfin tó mọ nǹkan tí òfin ń sọ tó bá lè sọ irú ọ̀rọ̀ bẹ́ẹ̀ yẹn ó máa jẹ́ kí ọkàn yàn kí ó balẹ̀ ní ọ̀pọ̀lọpọ̀. Òun ló jẹ́ kí n láti wá sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ yẹn. Àáfàá wa yẹn wọ́n jẹ́ ọ̀mọ̀wé, wọ́n ní PhD in law. Ṣé ẹ mọ àwọn tó ń pè ní law, àwọn agbẹjọ́rò, àwọn SAN, àwọn adájọ́, àwọn tó ń lọ ó ti yé yín bẹ́ẹ̀ yẹn. Wọ́n ní PhD in law. Wọ́n wá sọ̀rọ̀ yẹn, ọ̀rọ̀ yẹn ló fi mí lọ́kàn balẹ̀. Tọ́ni ní àkọ́kọ́ wọ́n ní ìdílé Ayílára ó ṣe gbogbo ìlú Ògbómọ̀ṣọ́ ní mùsùlùmí, ó ṣe wọ́n lóore púpọ̀. Wọ́n wá gbàdúrà fún ìdílé Ayílára pé kọ́lọ́n kó má ba ìdílé náà jẹ́. Wọ́n wá tó wá sọ pé ṣé rí bí àwọn ṣe wà yìí o, nǹkan tí Ànábì sọ tí ìwé mímọ́ sọ yẹn Kùránì tó sọ nípa pé bá a ṣe lè yan ìmáàmù, bá a ṣe lè fi ìmáàmù sórí ipò ìmáàmù àgbà, wọ́n ní kò sí ìdílé ń bẹ̀. Ṣé ẹ dẹ̀ rí pé ọ̀rọ̀ àwọn àgbàlagbà máa ní ọ̀rọ̀ ẹnìkan ló ń jẹ́rọ̀. Bùkọ́lá ọmọ Ògbómọ̀ṣọ́ kó tó di pé ó sọ ìmáàmù wa àgbà Chief Tọ́líà, ìmáàmù wa àgbà Chief Imam Ògbómọ̀ṣọ́, wọ́n ti sọ pé kò sí pé ọ̀rọ̀ ìdílé nínú ọ̀rọ̀ ìmáàmù jíjẹ. Ẹ jẹ́ kí wọ́n máa fi ẹni tó bá competent, tó kún ojú òṣùwọ̀n, tó mọ kéwú tààrà, tí kò lè kó àwọn èèyàn ṣìnà, tí ó lè ju ọ̀nà ẹbọ fún èèyàn, tí ó lè sọ bí kò
kọ́ mú nǹkan mímọ́ títọ́ lọ́rùn òun ni kẹ́ẹ̀fi sórí ipò ìmáàmù kì í ṣòye ìdílé. wọ́n ní nínú ìwé mímọ́ tí ń ṣe àlùkùránì kò sí ń bẹ̀ òun ló mú inú mi dùn ní ọ̀pọ̀lọpọ̀. wọ́n wá sọ fún àwọn ìdílé ayélujára pé ẹ lọ jókòó ẹ sinmi ẹ̀dọ̀ ẹ jókòó ara yín ẹ yé fẹ́ ọ̀rọ̀ ìdílé yín síta. ọgbẹ́yìn gangan ó múnú mi dùn lọ́pọ̀lọpọ̀ torí pé táìmù ìgbà kan tó ń dragi ṣífù màmù tọ́líà ṣe kíníkan ṣífù màmù ní pé àwọn ò ní sọ̀rọ̀ ìdílé wọn síta. ó túmọ̀ sí pé ògidì ọmọ ọkọ bọ́mọ ọkọ ṣe máa ṣe nìyẹn èèyàn kì í sọ̀rọ̀ ìdílé ẹ̀ síta. òun náà wọn àgbàlagbà fi sọ pé tábàtàrà lè wà lọ́pọ̀ ṣáà lè rà ní ọ̀wọ́n. wọ́n ní àwọn ò ní sọ síta ọwọ́ amú inú mi dùn lágbẹ́ ọlọ́run bá àfàwà náà ìmọ̀ yín làkàyè yín kò ní kúrú. ní ẹlẹ́ẹ̀kejì wọ́n wá sọ pé ìwọ tó o bá ti kọ́ mọ́ṣáláṣí tó o ti kọ́ tó sọ pé o kọ́ mọ́ṣáláṣí ẹ̀yin èèmọ̀ ẹ̀yin èèyàn ẹ máa bọ̀ ẹ wá kírun mọ́ṣáláṣí. ọjọ́ tó bá ti bẹ̀rẹ̀ sí ní gba fíṣẹ̀bìlì láì kan wọ́n máa jíyìn fún ẹ mọ́ ṣe pawó mọ́ ṣe náwó ó yẹ ẹ̀mílẹ̀ ìwà kó wá sọ́dọ̀ mi kélé ìlọsọ́dọ̀ yín lọ́hùn kó o ti gbà pé mọ́ṣáláṣí yẹn kì í ṣe tiẹ̀ mọ́ nítorí pé òfin ṣẹ̀ríà kò sọ wípé ẹni tó kọ́ mọ́ṣáláṣí kó máa gba fíṣẹ̀bìlì láì. ṣe ti rí bẹ́ẹ̀ yẹn ó túmọ̀ sí wípé kò sẹ́ni tó máa sọ wípé òun ní mọ́ṣáláṣí tẹ́ bá ti kọ́ mọ́ṣáláṣí lórúkọ ẹnìkan ẹ fi mọ́ṣáláṣí yẹn lẹ̀ pẹ̀lú ọlọ́run àti àwọn jọmọ́ tí ó máa kírun bẹ̀. nǹkan tẹ́lẹ̀ fi máa sọ̀rọ̀ ní pé tí àáfà tẹ́ fi síbẹ̀ tó bá fẹ́ kó àwọn ènìyàn ṣìnà bóyá ń bá obìnrin olóbìnrin ṣàṣepọ̀ ni ó ń ṣe nǹkan tí ó tọ́ nínú mọ́ṣáláṣí ó ń kówó jẹ ni kò tún mọ́ṣáláṣí ṣe ni tí wàhálà bá ṣẹlẹ̀ láàrin àwọn muslim community instead of kó dá sí iṣẹ́ ló máa wà lẹ́yìn ẹnìkan irú ẹni bẹ́ẹ̀ yẹn lẹ́lẹ̀ dáṣẹ́ ríà fún. ìrọ̀bá lọ ogún ọdún ìmìká ìjọ kan lòdì tó a bá. báwo rẹ ní gbọ́kànlé àtẹ̀rámọ́ṣẹ́. mo ń bọ̀ ṣáájú kí n tó wọnú ètò lónìí ìjọ ti gbọ́ ń pa iléeṣẹ́ kan aṣọ ni wọ́n rán ń bẹ̀ bí wọ́n bá ránṣọ sí ọ lára yóò dàbí àmútọ̀run wá ni T&P Stitches ni mò ń sọ. ẹ patronize wọn worldwide ní on deliver Abẹ́òkúta ni wọ́n wà. bẹ́ẹ̀ bá ti dé Kenta Housing Estate ẹ pè nọ́mbà T&P Stitches ẹ lọ́gán ni wọ́n yọ sí yín tí wọ́n mú yín délé iṣẹ́ wọn àti kìrìsìtẹ́nì àti mùsùlùmí ń làwọn T&P Stitches ránṣọ fún tiwọn o. ẹ gbọ́ instant ìjáàbù T&P Stitches wà ń bẹ̀. àbáyà ló fẹ́ rán ni kàn sí T&P Stitches ṣé bó mọ kìmọ́ọ̀rù ẹ pè T&P Stitches wọ́n máa gbé ẹ sí yín lọ́rùn wọ́n rán kọ̀sẹ́ẹ̀tì wọ́n rán àǹkárá ábíbílì àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. ẹ jẹ́ ń pe ẹ̀rọ ìbánisọ̀rọ̀ T&P Stitches tẹ́ lè fi bá wọn sọ̀rọ̀ níbikíbi ìlúkìlú tẹ́ ẹ bá wà. ẹ mọ̀ tẹ̀ báyìí 081 033 148 22. òun náà ń WhatsApp wọn. ẹ gbọ́ wọ́n ń deliver nationwide ni o. T&P Stitches ọlọ́run ọba mi báyìí lọ garanti wọn. ìdí gan-an táwọn náà fi yanrantí inú gbogbo àwọn télọ̀ tí ń bẹ lágbàáyé káfátà. kì í ṣe ẹni tó dúró lórí òótọ́ nísìnyí bíbélì sọ fún wa pé ẹ̀yin yóò mọ òtítọ́ òtítọ́ yóò sọ yín di òmìnira. gbogbo èèyàn nílùú Ògbómọ̀ṣọ́ wọ́n ti rí òótọ́ báyìí kí ló dé tí a ò lè ṣòtítọ́. àìṣòtítọ́ òun ló bórílẹ̀-èdè Nàìjíríà débi tó dé yìí ká rí òótọ́ ọ̀rọ̀ ńlẹ̀ ká má lè ṣe. ká rí pé ọ̀nà lélẹ́yìí ọ̀nà ọ̀rọ̀ lélẹ́yìí òótọ́ lélẹ́yìí ká máa gbọ̀nà bòmíì. tó bá jẹ́ pé tọ̀dọ̀ wa ní ọ̀dọ̀ wa lọ́fíìsì ẹ wá máa yí mọ́ kẹ́ ẹ lè jàre ṣùgbọ́n tó bá yẹ pé ó yẹ kẹ́ ẹ sòótọ́ sí ọ̀dọ̀ ara àta ẹ ní í ṣe irú eléyìí kò dáa. ẹ̀yin mùsùlùmí máa sọ pé a ò gbọ́dọ̀ jẹ́ àádọ́rùn mòtítọ́ kí ló dé tá a wá mú òtítọ́ tá a lè ṣe nílẹ̀ Ògbómọ̀ṣọ́. ẹ̀yin ará Ògbómọ̀ṣọ́ ẹ̀yin ọ̀ǹtọ̀kùlú Ògbómọ̀ṣọ́ ẹ̀yin aṣíwájú Ògbómọ̀ṣọ́ kí ló dé tẹ́ ẹ rí òtítọ́ ńlẹ̀ tí ẹ ò lè ṣe kí ló dé tẹ́ ẹ rí òtítọ́ ńlẹ̀ tí ẹ ò lè sọ kí ló dé tẹ́ fẹ́ máa darí àwọn ènìyàn sínú igbó kí ló dé tẹ́ fẹ́ kọ́ àwọn ènìyàn dé àlùjọ náà ṣé nǹkan tọ́lọ́run ní kẹ́ ẹ ṣe sóhun lẹ́ ń ṣe yìí.
a ti rí i pé ìdílé Ayílára àti àwọn kan nílùú Ògbómọ̀ṣọ́ ló fẹ́ máa dà wá láàmú. Kí ló dé tá a lè mú wọn yẹn ká ṣọ́tọ̀pù wọn ká gbẹ́nu wọn dákẹ́ kó wá bí kọjọ́ kò sí kó ju àlàáfíà kó rọ̀ sílùú Ògbómọ̀ṣọ́. Lágbára Ọlọ́run ọba ìlú Ògbómọ̀ṣọ́ kò ní bàjẹ́, ìlú Ògbómọ̀ṣọ́ kò ní túká. Ẹ jẹ́ ká sáré wo fọ́nrán náà níbi tí àáfàá náà ti sọ̀rọ̀. Fọ́nrán náà ni ẹ gbọ́. ọmọ ìyá mi, ìdílé Ayílára ò ní dàrú láéláé. ìdílé tó dáa ni, gbogbo ọmọ ọbẹ̀ wọn ní mọ̀yà. àwọn tó recognize ìmáàmù àtàwọn tí ò recognize ìmáàmù Ọlọ́run bá wa dá gbogbo wọn lọ́lá, torí Ayílára ṣoore fún wa. Gbórúkọ Ọlọ́run tóbi. ọ̀dọ̀ tiwa gbogbo tí Ànábì Muhammad tó kọ pé wọ́n fi ń yan ìmáàmù kò sí orúkọ ìdílé nú ẹ̀ o. Ayílára ẹ dákẹ́ o, ẹ má pariwo ọ̀rọ̀ yín sókè o. bá a bá dé kóòtù á nà yín pa. ẹ má argue nínú ìntàfihàn ìmáàmù, ìdílé ò sí ń bẹ̀. lọ́yà ló ń bẹ́ẹ̀ sọ̀rọ̀ yìí. ẹ jọ PhD nínú law ni mo ní. nínú ìntàfihàn ìmáàmù, ìdílé ò sí ń bẹ̀. a kọ́ béèrè pé ṣé ìdílé yín ló kọ́ mọ́ṣáláṣí? ẹ jẹ́ ń já yín sí nǹkan kan. ṣé kí n já yín sí gbogbo ẹ̀ lẹ fẹ́ gbọ́? ṣe rí nínú òfin ìwọ tó o bá kọ́ mọ́ṣáláṣí kó o máa gbọ́ o. ìwọ tó o bá kọ́ mọ́ṣáláṣí máa ṣe kí ni? tó o bá ti kọ́ mọ́ṣáláṣí tó o sì ní kán wá máa kírun níbẹ̀, má gbà fi sabilillahi o. èèwọ̀ ni o. ìjọ tó o bá ti tẹ́wọ́ gbà fi sabilillahi, mọ́ṣáláṣí náà kì í ṣe tiẹ̀ mọ́. ó ti di the Muslim community. Supreme Court judgment ni mò ń fún yín. mo sì já yín sí ẹ gbórúkọ Ọlọ́run tóbi. wo òfin ò tí ì ráyè gbogbo ndé ń bá yìí. ẹjọ́ tá a ṣe ti Supreme Court ni mo já yín sí yẹn. a lọ àbọ̀ kóòtù ní ìjọ ẹ bá ti tẹ́wọ́ gba owó lọ́wọ́ ẹni ẹlẹ́ni ní mọ́ṣáláṣí yín, kódà kó jẹ́ $1 kì í ṣe tẹnìkan mọ́. ó ti di ti Muslim community. jọmọ Ọlọ́run ó bí mi tí n bá sọ fún yín. tẹ́ bá wo wá sí mi kẹ́mi yín lè balẹ̀, kẹ́ ẹ mọ̀ pójú ọ̀nà lẹ́wà. ẹ gbọ́ mi, kẹ́ ẹ mọ̀ pé kí ni. inú mi dùn níjọ́ tí mò ń wo. ẹ̀yin ìyàwó ṣe ti rí fọ́nrán náà nìyẹn o. fọ́nrán yẹn nìyẹn o. ẹ jẹ́ ká tẹ̀lé òtítọ́, ẹ jẹ́ ká kọ́ láti lè máa ṣòtítọ́. òtítọ́ ló ń gbórílẹ̀-èdè ga. àìṣe òtítọ́ ló bórílẹ̀-èdè Nàìjíríà débi tó dé yìí. káró òótọ́ ọ̀rọ̀ lẹ̀ ká má lè ṣe. owó tó yẹ kí gbogbo millions of people kí wọ́n ná kẹ́nìkan ṣó máa ná, kẹ́ wá rí pé nìyẹn náà kẹ́ má lè ṣe òótọ́ ọ̀rọ̀. ẹni tó dájọ́ kú fún tó yẹ kẹ́ lọ pa tẹ́ ẹ tọ́jú sí inú ọgbà ẹ̀wọ̀n
tẹ́wá tó bí ọdún bíi 6-7 kan tẹ́ni kan lọ túlẹ̀ àìlè ṣòtítọ́ ni àìlè wá ṣòtítọ́ yẹn náà báwo wá nìkan ṣe fẹ́ dá ẹ wá sọ pé ìjọba ò ṣe dá ìjọba ò ṣe dá ìjọba ò ṣe dá ṣáwá fúnra wa gan ṣe àṣe dá ká mọ̀ títọ́ ẹ̀rọ ńlẹ̀ ká má lè ṣe lágbára Ọlọ́run bá wà láti dààmú kò ní dẹ́sẹ́ni kankan wa Òkodoro Yorùbá tẹlifíṣàn ẹ máa bá wa wò ẹ máa bá wa gbọ́ ẹ tọ́ notification button sílẹ̀ kẹ́sì bá wa subscribe ẹ tẹ̀lé wa lórí YouTube wa o ẹ jọ nítorí tọ́lọ́hún lórí Facebook ẹ tẹ̀lé wa Òkodoro Yorùbá tẹlifíṣàn lórí Facebook ó máa gbé Cubase master wa àwa náà ni àwa ní Òkodoro Yorùbá tẹlifíṣàn lórí TikTok Òkodoro Yorùbá tẹlifíṣàn lórí Instagram Òkodoro Yorùbá tẹlifíṣàn ẹ tẹ̀lé wa ẹ ní ṣe lásán ẹ ní pasán ẹ ní pòfo Òkodoro Yorùbá tẹlifíṣàn ire o. Òkodoro Yorùbá tẹlifíṣàn kí ló fẹ́ tó bá ń bẹ̀ ìdí ọdún là ń bẹ́lẹ́jọ́ máa wò ó níbi gbogbo àti nígbà gbogbo ohun ọ̀tún dúró dè ọ́ ń bẹ̀ Òkodoro Yorùbá tẹlifíṣàn.